orúkọ yín mà? Mrs Onabanjo Foluke. Nǹkan tó gbé mi kọ́ mi ló ṣe survey ibi tí wọ́n ṣe refinery sínsìn. Ìgbà tí mo débẹ̀ láti lọ béèrè èyí tó jẹ́ commission tiẹ̀ pé bóyá ká tiẹ̀ lu gbàǹjo ẹ̀ torí àwọn gbèsè tó wà nílẹ̀ àti bọ́mọ̀ ṣe lọ sí school kankan. So mo ti wá rí i pé iṣẹ́ ti wà lórí ẹ̀ bí mo ṣe wá béèrè wọ́n wá ní pé Dangote ló ń lo ibẹ̀. So ìdí tí mo fi wá bá ẹ̀yin oníwèé ìròyìn nìyẹn. Mo dẹ̀ ti gbégbèsè lórí ẹ̀ títí mi mọ bí mo ṣe máa gẹ́ẹ̀tì wọn. Agreement wà táwọn family yẹn gbogbo wọn náà sign. Gbogbo ilẹ̀ tọkọ mi ṣe ń bẹ̀ ní 250 acres. Tó dẹ̀ jọ ṣe agreement àti àwọn onílẹ̀ ní 1 plot 1 acre. So gbogbo ilẹ̀ tó jẹ́ ti ọkọ mi bẹ̀ ń sì ní 41 acres out of 250 acres. So tí Dangote dẹ̀ ń ṣiṣẹ́ lórí ẹ̀. So lọ́rọ̀ kan ṣá mo ti pàrọ̀ abẹ títí ó ti wá sú mi. Ṣé pé gbogbo nǹkan tí mo rí gbogbo ẹ̀ mo tà tán. Even gan ọmọ ò lọ sí school. Mo kàn ti ẹ̀ ń sùn kiri ni kò sílé kò sí nǹkan kan. Ìyá yẹn tẹ̀ ti wá pọ̀ jù débi pé tí ò bá ṣe pé ọlá àdúrà tí mò ń jẹ ni. Kan tó yẹ mo ti à ń wò pé kí ni nǹkan ọ̀hún. Ibi tọ́kọ mi lọ kí ni nǹkan tó wà ńbẹ̀ kémi gan kúkú máa lọ torí àwọn onígbèsè wọn ń yọ mí lẹ́nu. Ọmọ rèé ọjọ́ kó sunkún sí mi lọ́rùn kó sọ kùgbákùgbé ọ̀rọ̀ pé kí ni nǹkan tá a tukọ̀ ń wálé ayé fún. So nǹkan tí bàbá yẹn dẹ̀ ṣe lẹ̀ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ìtorí ẹ̀ mo ṣe wá ké gbàǹjarè pé kẹ́ ẹ̀ dìde kẹ́ ẹ̀ jọ́ kẹ́ ẹ̀ ṣàánú mi kí n bọ́ lóko òṣì àti ìpọ́njú yìí kó má bàa ran ọmọ torí ó tiẹ̀ ti ràn án sí kọ́ lọ́run bá mi gbà gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ lọ sí school ẹ máa rí i pé bí bá ṣe jókòó ń bẹ̀ yẹn ó dìde torí àwọn ẹgbẹ́ ó dìde ó lọ jókòó ń wò wọ́n ló ń sọ fún mi pé mọ́mì ṣé mo dẹ̀ ṣe máa lọ sí school báyìí mo ní kó ṣáà máa wọrí ó kò bá ń jẹ tọ́ lọ́run ó máa lọ sí school ọmọ náà mo mú wá lédi kẹ́ ẹ̀ dìde kẹ́ ẹ̀ gbà mí ṣùgbọ́n mo wá gbọ́ pé wọ́n ti fẹ́ síbẹ̀ ní on the 22 tí mo dẹ̀ mọ̀ pé màá fi ẹ̀hónú hàn èmi àtọmọ a máa wá síbẹ̀ torí pé àti àwọn èèyàn torí pé kò dáa kí wọ́n máa ṣe nǹkan ayẹyẹ ń jọ yẹn kó wá jẹ́ pé kí wọ́n da ibẹ̀ rún ló fà á ni mo ṣe wá lọ bá àwọn oníwèé ìròyìn pé kí wọ́n dìde torí mo mọ̀ pé bàbá rẹ̀ tí ì gbọ́ sí i ni so kí wọ́n dìde kí wọ́n gbà mí fúnràn lọ́wọ́ kí wọ́n jọ torí Ọlọ́run kí wọ́n gbà mí torí pé kí ni owó ni wọ́n fi ṣe bẹ̀ mi ì dẹ̀ fẹ́ kórúkọ ọbẹ̀ yẹn bàjẹ́ kí bàbá kó dìde kó ṣàánú mi torí ìyà yìí ti pọ̀ jù tọmọtọmọ. Ọpẹ́lọpẹ́ MFM ibẹ̀ yẹn ni mò ń sùn tọmọtọmọ torí òfin MFM kò gbàjú kéèyàn sùn ju ọ̀sẹ̀ kan lọ ńbẹ̀ mo kàn tiẹ̀ ń sùn káàkiri bí kí lọ sùn bì kan kí n tún ṣe bí pé mo tún ṣe èdè máa tún padà síbẹ̀ mo ṣàyìn mọ́ra wọn bẹ́ẹ̀ gbogbo ẹ̀ jùlọ ẹ ṣáà dìde kẹ́ ẹ ṣàánú mi mo bẹ̀bẹ̀ ni ẹ ṣàánú mi tọmọtọmọ kí ìyá yìí kó tún máa ran ọmọ ẹ jọ ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ MFM iléeṣẹ́ ìránṣẹ́ wọn ò ní dojúrú kò ní bàjẹ́ o ẹni tó máa bá bẹ̀ jẹ́ ò ní yọjú o.